Ẹja lónìí fún lèmi jẹ́ o, àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin. Mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò, Bísí Ológe show. Gbajúgbajà ni wọ́n o, bẹ́ẹ̀ bá rí wọn. Mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe. Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́. Ọmọ námù lóró òkè. Àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ. Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà. Àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni. Àní Abẹ́òkúta téńté orí àpáta wọn fi ṣẹlẹ̀. Mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ. Mo ní ẹ wá fòrò yan mi ń lé. Wọ́n ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ. Mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ. Nílé bàbá tó bí wọn lọ́mọ. Àní kàkà kan fòrò yan nílé. Igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi. Ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́. Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá. Ire lójú wáyọ́mọ́ rí, ire lójú owó yọ́mọ́ rí. Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́ wò. Rahim, Alhamdulillahi Rabbil Alamin, Arrahmanir Rahim, Maliki Yawmiddin, Iyyaka na'budu wa iyyaka nasta'in, Ihdinas siratal mustaqim, siratal ladzina an'amta alayhim, ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Àmín. Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí òun lọ́ba alèwí lè ṣe. Òun lọ́ba tó jẹ́ kí ọjọ́ èní wáyé. Òun ni ọba tó jẹ́ pé wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni mọ́yà ṣáù ni. Ọlọ́run ọba ẹ ṣé fún àbóyín lórí wa, ẹ ṣé fún oyè yìí tán fún wa. Wọ́n ti fún wa lóyè yìí láti bí ọdún méjì ká tó wá decide láti wá wúlé ni. Àdúpẹ́ fọ́lọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Central Mosque IJEBU Òde láti rò pé láti fún wa ní this befitting title for this turbaning today. Ọkọ mi jẹ́ ààrẹ mùsùlùmí of IJEBU Òde Central Mosque. Èmi mo jẹ́ Afọláṣadé Central Mosque. Alhamdulillahi Rabbil Alamin. To everybody that came out for us, I say a very big thank you. Thank you so much thank you so much. Torí kò síjọ́ tí mo pè yín tẹ́ ẹ jẹ mi. Gbogbo ọjọ́ tí n bá ń pè yín ẹ ń jẹ́ mi, mo dúpẹ́. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi, àtọkùnrin àti obìnrin. In fact, I am so short of words. Ẹ kúrò látòdìndí Èkó pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí, pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, because tí n bá ní kí n máa dárúkọ mo lè gbàgbé, mi ò dẹ̀ fẹ́ ṣe èèyàn kankan. Ẹ ṣé gbogbo ẹni tó gbọ́ tó bá mi wá. Àtẹni tí ò ráyè débí náà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ṣé, ẹ ti débí láyọ̀, ẹ máa délé láyọ̀. Àdélébáre, àrìnàkóre, àfòyà ibi. Ẹ ṣé mo dúpẹ́. Thank you so much for coming. I appreciate you guys. Ẹgbẹ́ Arọ́bayọ̀, ẹ ṣé. Like-minded sisters, I thank you so much. God bless you all. Thank you very much. Ẹni bá sọ
video, please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless.